Gómìnà àná ní ìpínlẹ̀ Kaduna ìyún Malam Nasir El-Rufai ó mà ti sọ̀rọ̀. Ó ti tú àṣírí ohun tó ń ṣẹlẹ̀ láàrin ààrẹ Bọ́lá Ahmed Tinubu àti gómìnà tó gba ìjọba lọ́wọ́ ẹ̀ ní ìpínlẹ̀ Kaduna tó jẹ́ gómìnà tó wà lórí àlééfà báyìí, ìyẹn gómìnà Uba Sani, tó sì jẹ́ wípé níṣe ni El-Rufai jẹ́ kó di mọ̀ pé òbítíbitì owó tó jẹ́ bíi 50 bílíọ̀nù náírà 150 bílíọ̀nù náírà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu tó fún gómìnà Uba Sani, òun ló jẹ́ kó máa yẹ̀yẹ́ òun, tó ń gbógun ti òun tó ń jẹ́ bàbá àsàlẹ̀ àti aláàánú ẹ̀ tó wà lọ ń ṣàtìlẹ́yìn fún ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ẹ rántí wípé kí El-Rufai kó tó gbé ìjọba sílẹ̀ ló ti ń pọn sẹ́nítọ̀ Uba Sani kiri pé òun ni ẹni tó kújú òṣùwọ̀n láti gbàjọba kúrò lọ́wọ́ òun. Bẹ́ẹ̀ ni El-Rufai gbìyànjú púpọ̀ tó sáré tó sì ṣiṣẹ́ kiri kí Uba Sani kó lè di gómìnà ìpínlẹ̀ Kaduna. Ṣùgbọ́n lẹ́yìn bíi ọdún kan tí Uba Sani tó di gómìnà ìpínlẹ̀ Kaduna, ni ló mà di ọ̀tá fún El-Rufai tó jẹ́ pé àárín wọn ò gúnrégé, tó sì jẹ́ pé ẹ̀yìn ààrẹ Bọ́lá Ahmed Tinubu ló sá lọ. Ẹ sì rántí pé àárín El-Rufai àti ààrẹ Bọ́lá Ahmed Tinubu kò gúnrégé lórí bí El-Rufai bó ṣe fi ẹ̀sùn kan Tinubu pé ó fìwà ìmoore hàn sóhun nípa bí òun ṣe ṣiṣẹ́ fún un láti di ààrẹ, ṣùgbọ́n tó ta òun dànù tí kò sì jẹ́ kí òun di mínísítà nínú ìjọba ẹ̀. Ṣá o, nígbà tí àárín El-Rufai àti Tinubu tó ti dàrú tí wọ́n ń tàùn síra wọn, tó sì ti fojú hàn yìí pé El-Rufai yóò ṣiṣẹ́ tako Tinubu, ìní àwọn èèyàn ìní wọ́n ti ń dá sọ̀rọ̀ ọ̀hún ṣùgbọ́n tí wọn kò rí yanjú. Lójijì sí ni Uba Sani ló yíjú padà sí El-Rufai tó bẹ̀rẹ̀ sí ní máa ṣèwádìí ìjọba ẹ̀, kódà tó jẹ́ pé wọ́n tó ti gbé àwọn tí wọ́n bá El-Rufai tó bá ṣiṣẹ́ nínú ìjọba ẹ̀ láti wọ́ọ̀dì El-Rufai. Eléyìí sì ni El-Rufai fi ń fẹ̀sùn kan Tinubu pé ọwọ́ lọ́wọ́ ìsọ̀ òun lòun Jákọ́bù ẹ̀, èèyàn pé gbogbo ohun tó ń ṣẹlẹ̀ ní ìpínlẹ̀ Kaduna láàrin wọn àti Uba Sani tó ń sọ di gómìnà, ọwọ́ Tinubu ló wà ń bẹ́ẹ̀. Ṣá nínú ìfọ̀rọ̀wérọ̀ kan tí gómìnà Uba Sani tó ṣẹ̀ṣẹ̀ ṣe nínú ọ̀sẹ̀ pẹ̀lú iléeṣẹ́ tẹlifíṣàn Continental TVC tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu jẹ́ olùdásílẹ̀, òun ni Uba Sani ni ló ti jẹ́ kó di mímọ̀ wípé Tinubu ó ń ṣe dáadáa àti pé gbogbo àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tako Tinubu pàápàá El-Rufai, ó ní gbogbo wọn ni ò mọ nǹkan tó ń sọ, bó tiẹ̀ jẹ́ pé ò dẹ́kọ̀ El-Rufai ṣùgbọ́n tó fọgbọ́n sọ̀kò ọ̀rọ̀ sí pé gbogbo àwọn tó ń tako Tinubu lásìkò yìí, ó ní kò tí ì di ọdún méjì tó kúrò ní ìjọba lọ, ó ní kí ni tó gbé ṣe ní ìpínlẹ̀ wọn. Gbára tí Uba Sani tó sọ̀rọ̀ El-Rufai ti mọ̀ pé òun ló ń báwì, lẹ́sẹ̀kẹsẹ̀ lọkùnrin náà sì gba orí ẹ̀rọ ayélujára X tó ń jẹ́ Twitter tẹ́lẹ̀ lọ láti lọ fún lésì. Ó jẹ́ kó di mọ̀ pé tó bá jẹ́ pé òun ló ń báwí wípé kí lòun ṣe nípò gómìnà, ó ní gbogbo nǹkan tóun ṣe gbogbo ayé lórí. El-Rufai wá ní nítorí pé Tinubu ó ti fún Uba Sani ní 50 bílíọ̀nù náírà 150 bílíọ̀nù náírà tó ní kó máa pín fáwọn èèyàn, èyí tó ní ó fi ń fọgbọ́n fún un lówó bí ìgbà pé àbẹ̀tẹ́lẹ̀ láti bá yé òun jẹ́. Ó ní òun ló jẹ́ kí Uba Sani kó kúrò lẹ́yìn òun kó máa ṣàtìlẹ́yìn òjijì fún Tinubu. Ó ní 150 bílíọ̀nù náírà náà ni ló ń ṣiṣẹ́ lára Uba, ó sì gbọ́dọ̀ ṣiṣẹ́ owó ẹ̀ ni ló fi ń tako òun. Ṣùgbọ́n tó ní básìkò bá tó, àwọn ará ìpínlẹ̀ Kaduna wọn yóò jẹ́ kó mọ̀ ẹni tó ní Kaduna àti ẹni tí ó ṣiṣẹ́ fáráàlú.